pín wa mọ́ Ìlọrin ìgbómìnà ni wá àìsí Ìlọrin rárá. So historically tẹ́mọ̀ ìgbómìnà àtọ̀yọ́ gan láti àbí àti Ifẹ̀ ni. So ìgbómìnà yẹn ọ̀pá mọ ọ̀nà ògbóná ń pe ọ̀pá ń gbà yẹn ọ̀pá yẹn ló máa ń líìdì wọn ibi tí wọ́n bá ṣètò sí wọ́n bá débi ọ̀pá yẹn ó dúró. So bá ṣe ń rìn káàkiri nìyẹn títí ó fi di pé wọ́n tẹ àwọn villages káàkiri ìlú káàkiri. So ti ògbómọ ọ̀nà ó ní ìgbómìnà ibi tí a ti rí ìgbómìnà yẹn bí ìtàn wa ṣe rí nìyẹn. Kábíyèsí o kábíyèsí kára ó lè bàbá. Lẹ́ẹ̀kan sí ẹ ti sọ nínú gbogbo àlàyé tí ẹ ṣe wípé ilẹ̀ tí a wà yìí ilẹ̀ Yorùbá pọ́nbélé ni. A fẹ́ béèrè ìbéèrè kan sí lọ́wọ́ yín. Àwa ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí a mọ ìhà tí àwọn nǹkan àdójúkọ lórí security gbogbo àgbáyé lórí ní Nàìjíríà lénìí lọ́tún lósì gbogbo wàhálà ìjínigbé ìpànìyàn tí à ń kojú. Kí wá ní àmọ̀ràn yín fún àwọn olórí ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí lórí bó ṣe ń lọ láti lè ní ìmọ̀ ṣọ̀kan ká ba lè yege nínú gbogbo àdójúkọ tí à ń dojúkọ? Ọlọ́run àwa yóò bá lọ́wọ́. Tó bá yẹ pé ẹnu wa kò ó yẹ ká lè ṣe ọ̀kan. Yorùbá ó ti wà tipẹ́ and ìṣọ̀kan ó dàbí ẹni pé ó mẹ́hẹ̀ díẹ̀. Now historically bá a ṣe gbọ́ ọba kan ló bu ìpèlú àwa Yorùbá pé ẹnu ò ní ṣọ̀kan ó ní Aláàfin Àọ̀lẹ̀. And up till now tí a bá gbàdúrà sí Ọlọ́run dáadáa ìṣọ̀kan yẹn yóò ṣòro. Ṣé mọ̀ pé àwọn èèyàn jọ wọn lágbára. So ó yẹ kí possibly bá ṣe é ṣe ká dájú. Èmi mi ò ní kí n má sọ léyìí. Ẹ fi síkùn a máa sọ létà bàbá ẹ fi síkùn a máa sọ létà. Ó yẹ kí a dájú torí àwọn òyìnbó wa ṣàṣìṣe àwọn tó wá tán colonize wa wọ́n ṣàṣìṣe. Ìlọrin ò yẹ kó wà ní northern region. It should be part of the southern region. Torí odò ti pín wa Ọya ó ti pín wa pẹ̀lú north. So àwa Yorùbá ní gbogbo láti Jẹ́bà lọ sí Èkó Yorùbá ni wa. River Niger náà ń pè lódò Ọya o fún ẹ̀yin tí ẹ mọ Yorùbá òun náà ń pè lódò Ọya o. So bí nǹkan ṣe ń lọ nísìnyí tọ́lọ́run bá fún wa sí ó yẹ ká dájú ni. Ẹ ṣeun bàbá mi. Àwọn tí wọ́n wá fi iṣẹ́ rán wa pé ká gbìyànjú ká débí àwọn ní ìfọwọ́sowọ́pọ̀ Yorùbá ní orílẹ̀-èdè France. Àwọn ni wọ́n fi iṣẹ́ ìran wa. Kì í ṣe gbogbo ohun tí wọ́n sọ fún wa náà la máa gbé sórí afẹ́fẹ́. Tá bá ti ṣe tán a sì máa bá yín ṣe ìpàdé ìfimọ́ṣọ̀kan Yorùbá of France láwọn orílẹ̀-èdè France. Àwọn náà rán wa níṣẹ́ pé ká débí ká kí yín ká dẹ̀ bá yín fi ọ̀rọ̀ jomi tó rú ọ̀rọ̀. Nínú ẹ̀ ni a ti sọ yìí tá bá ṣe tán a tún máa sọ mí lẹ́yìn. A wá fẹ́ kẹ́ bá wa kí wọn kẹ́ bá dúpẹ́ lọ́wọ́ wọn torí àwọn tán ní ká fún yín ẹ má bọ̀ ẹ bá mi kó àwọn kìíní tùstẹ́nà yẹn wá mú ilé ìdáná ó rìkọ́dù lọ ẹ má fọwọ́ kọ́ bẹ́ẹ̀. Kábíyèsí wọ́n ní ká fún yín ní eléyìí ká fi aṣọ iná sí ká fi stíkà yìí sí kó wá fún àwọn èèyàn eléyìí náà stíkà flyers lélẹ̀ stíkà lélẹ̀ tán lè lẹ̀ mọ́ machine lẹ̀ mọ́ mọ́tò wọ́n fi eléyìí náà sí eléyìí
a fẹ́ kẹ́ ẹ máa kẹ́ ẹ wò ó jẹ́ ọ̀rọ̀ ìṣítí tó lè ṣí ni ní ọkàn bí a ṣe bí ọ̀rọ̀ Yorùbá ṣe máa ṣe wà nínú bí òun la fi sí a fi ṣe méjì méjì ẹ lè fi fún àwọn lára àwọn ìjòyè yín náà ẹ lè fún wọn. wọ́n dẹ̀ ní ẹ ní sọ pé ó kéré kábíyèsí wọ́n ní ká fún yín bí ẹ fi ṣòwò káàdì. ní mo wá fi àsìkò dúpẹ́ púpọ̀ I'm really surprised ó jọ mí lójú nígbà tí chief imam pè mí pé àwọn ṣe láti France ń bọ̀ wá àyà mi já ètò mo jẹ́ pé Yorùbá kan náà lò á pàdé ara wa so mo dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ Olúwa wà pẹ̀lú wọn tí wọ́n bá ti wà lọ́hùn-ún a gbọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ kòrónà kankan Ọlọ́run ni yóò kàn wọ́n wọ́n mórí délé wọ́n sì kó èrè oko délé torí ẹnìkan ẹ̀ làjù títí kó má wálé so Ọlọ́run mọ̀ ọ́ délé láyọ̀ ìṣọ̀kan tá a sì ń wí yìí Ọlọ́run ló ṣe é ṣe torí ó ṣe pàtàkì mo fẹ́ sọ pé àwa Yorùbá ló la àwọn tó kù lójú right from beginning. kábíyèsí o. The confidence of saying it orí mo study history so Ọlọ́run gbé wa lórí sókè. àwọn tí wọ́n wà lọ́hùn-ún wọ́n rọ̀wọ́ mọ́. so wọn ò ní rú òkú wọn wálé. lágbára Ọlọ́run wọ́n wálé láyọ̀. n tí a sì ń fẹ́ Ọlọ́run yóò ṣe é ṣe. torí abẹ́ àwọn Fúlàní tó ń control wa àti wà lábẹ́ wọn pẹ́. ó yẹ ká in fact I can say this anywhere ó yẹ ká bọ́. adé máa bọ́ kábíyèsí. and the little way tèmi lè ṣe mò ń ṣe ní Ìlọrin níbi. máa sọ̀rọ̀ lórí ẹ ṣeun kábíyèsí. gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ bí ó ṣe rí òun lẹ gbọ́ yẹn lágbára Ọlọ́run ìrìn wa ṣe ń tẹ̀síwájú ṣùgbọ́n a tún máa wá sọ̀dọ̀ kábíyèsí lóòrèkóòrè láti wá máa bá wọn fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ torí pé wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́ Yorùbá dẹ̀ ní lọ́wọ́ tá a wà yìí a nílò nǹkan pàtàkì bíi méjì mẹ́ta kan àkọ́kọ́ àwọn tó mọ ìtàn ìkejì ìfìmọ̀ṣọ̀kan fún ilẹ̀ Yorùbá ìkẹta a gbọ́dọ̀ rántí ibi tí Yorùbá ti bẹ̀rẹ̀ ní àwọn tó ń pè ní ìṣẹ̀ṣe a gbọ́dọ̀ rántí ẹ̀ torí kí ẹdìyẹ tó dáyé nǹkan kan ní kí àgbàdo tó dáyé nǹkan kan ní ẹdìyẹ ń jẹ so a gbọ́dọ̀ nǹkan mẹ́ta yẹn a nílò ẹ̀ kí ìrìn àjò wa yìí kó lè tètè kó lè yáwọ́ kó dẹ̀ lè jọjú àwa fẹ́ Ọlọ́run àwa fi síwájú nínú ìrìn àjò náà. a kí kábíyèsí lẹ́ẹ̀kan sí a dẹ̀ kí gbogbo àwọn tí a jọ kọ́wọ́ rìn wá láìkú ẹyọ kan lágbára Ọlọ́run a tún máa kàn sí yín kábíyèsí. Ọmọlúkà lórúkọ tí èmi jẹ́ lẹ́ẹ̀kan sí jẹ́ ló kọ gbogbo àwọn tá a jọ kọ́wọ́ rìn wá mo sọ pé àlàáfíà àti ire kó máa bá gbogbo wa ẹ ṣé o.